The first man that shot home video, his name is Ade Ajiboye Big Abbas. Oh wow. The first Nigerian, he's alive. Star Studio film in Nigeria. Àkọlé ẹ̀ ni wọ́n pè ní Ẹkùn láti ọwọ́ olóògbé Àlàdé Arómiré. Tó ọ̀rọ̀ dójú ẹ̀wà yìí o, ta ló kọ́kọ́ ṣe sinimá àgbéléwò àkọ́kọ́ tá ń pè lóhùn fídíò. Táyà Arógunmátìdí ó da gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá, ó yànnà náà, ó sọ déètì, ó sọ àsìkò, ó sọ ìtọ́ ti ṣe. Ṣùgbọ́n Yẹmí Ṣọ́ládé ní irọ́ ni o, ó ní Adé Àjíbóyè Big Abbas ni ló kọ́kọ́ ṣe. Bó ló ṣe jẹ́ ẹja jọ gbádùn ẹ̀, ẹ lọ sórí Díngí Oòduà YouTube, ẹ gbádùn ẹ̀, ẹ subscribe, ẹ comment, ẹ like, kí a jọ gbádùn ẹ̀. Ó yá o. The first man that shot home video, his name is Ade Ajiboye Big Abbas. Oh wow. The first Nigerian, he's alive. Ade Ajiboye, first home video in this country. Tó adúpẹ́ wọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú òpó Díngí Oòduà ìwògbé ọmọ Odùduwà pápá lórí ẹgbẹ́ àti ṣèlérí pé part 1 ẹgbẹ́ pé jẹ́ part 1 ní ohun tí a gbé jáde nípa alókọ́kọ́ ṣe sinimá àgbéléwò àkọ́kọ́ part 2 ẹ̀ lélẹ̀ ẹ̀yà apá kejì ẹ̀ apá kìíní lẹ́wọ̀ ẹ sì ti gbọ́ nǹkan tí ààrẹ akọgun Táyé Arógunmátìdí àlàyé tó ṣe nípa ẹ̀ tó kọ́ ṣe sinimá àkọ́kọ́ ibi tó wá bá dé afẹ́ kó parí ẹ̀kẹ́ lè gbọ́ dáadáa sí wọ́n á sì tútù sọ ẹ̀ tó kọ́ ṣe sinimá àkọ́kọ́ yìí àtúnjẹ ká mọ̀ nínú ibi tó bọ̀ dé wọ́n jẹ́ kó yà pé ọmọọba Àlàdé Arómiré Muyideen ìní tó kọ́kọ́ ṣe sinimá àkọ́kọ́ ṣùgbọ́n náà ti Yẹmí Ṣọ́ládé ó ní Big Abbas ló kọ́kọ́ ṣe sinimá àgbéléwò àkọ́kọ́ wọ́n á fẹ́ ṣàlàyé díẹ̀ fún wọn kí ní gàbáyé bíi táyà náà fi ń yí wọn máa ń pè ní rírì ńgbà náà bíi táyà báyìí wọn la fi wo sinimá yé àrùnmóoru sinimá dé lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn la máa fi ń wò ńgbà náà ṣùgbọ́n ẹ tó kọ́kọ́ ṣe àwárí pé irú téèpù yìí wọ́n bá ti bọ̀ ó lè hàn sára ògiri bíi ti sinimá ńlá yìí Àlàdé Arómiré ni wọ́n pè é ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀rí mo sọ mọ́ èrò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá wa ààrẹ akọgun Táyé Arógunmátìdí kó parí ọ̀rọ̀ ẹ̀. Orúkọ mi ni ààrẹ akọgun Táyé Arógunmátìdí. Mo jẹ́ òṣèré orí ìtàgé lákọ̀ọ́kọ́, mo jẹ́ àtẹnujàwòrán, mo ń darí eré fíìmù orí ìtàgé, mo tún jẹ́ akọ̀tàn àti agbódegbà tí wọ́n pè ní community mobilizer. Bàbá ọ̀rọ̀ kan jà rìnrìn tó jẹ́ bí àríyànjiyàn láàrin àwọn èèyàn lórí sinimá àgbéléwò tí wọ́n pè ní home video tó jẹ́ ti Yorùbá àkọ́kọ́ irú rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ta ló kọ́kọ́ ṣe nínú Adé Àjíbóyè Big Abbas àti olóògbé ọmọọba Muyideen Àlàdé Arómiré? Ọdún wo ni wọ́n ṣe? Ibo ni wọ́n ti ṣe? Kí ni àkọlé ẹ bá yànnà lẹ́ẹ̀dákun tẹ́ bá mọ̀? Àwòrán fọ́nrán ike fídíò àgbéléwò àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tó pòdúsì ẹ̀ tó ṣe é tó tún darí ẹ̀ òun ni olóògbé ọmọọba Muyideen Àlàdé Arómiré ọmọọba Èkó. Ẹkùn ní táìtù sinimá àgbéléwò àkọ́kọ́ tí gbogbo ayé mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. A ya àwòrán sinimá yìí ní ìlú Ìṣìnìgbò ní agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Èmi tí mo dúró níwájú yìí Táyé Arógunmátìdí ni a ya sinimá náà. Bánà Kúnlé Adégbìtẹ́ ó jẹ́ ọmọọṣẹ́ fún mi nígbà náà. Lánre Abẹ Lánre Bíọ́dún Lánre òun yẹn ní PA Arómiré nígbà náà lọ́hùn. Muyideen Àlàdé Arómiré ó lóun wọn fẹ́ ká ṣe experiment ní orí ẹ̀. Experiment wọn fẹ́ ṣe ó ní òun fẹ́ kí a ya sinimá ká ya fíìmù tó jẹ́ fídíò rẹ̀ máa fi yá káàdì máa ṣọ́ ẹ̀ káàkiri. Wọ́n ní ìsókè
because owó tó fi ń ya celluloid nígbà yẹn wọ́n ń ta a can of film stock can kan 10 minutes ni tó jẹ́ 400 feet wọ́n ta ní 2,000 pounds wọ́n tẹ̀ ń ta pound nígbà yẹn ní 5 naira ní 1 pound wọ́n tẹ̀ máa ra 52 cans lẹ́yìn ìgbà yẹn náà ṣe máa pa ẹyọ oko tó máa pe kámẹ́rin tó máa gba equipment ká ń ṣe gbogbo ẹ̀ ká pe artist ká ń ṣe wàá gbélé ìlú òyìnbó fún post production wọ́n ní ṣùgbọ́n tá a bá ṣe eléyìí ó lọ́ máa cut cost ó so that ayé àwọn òṣèré orí ìtàgé á lè tún dáa díẹ̀ àwọn ọmọ kéékèèké tí ò ní owó àti ṣe celluloid. ló hàn sí bóyá Big Abbas ń ya sinimá kan lọ́wọ́ lákòókò tí Àlàdé Arómiré ń ya sinimá tiẹ̀ pè ní ẹkùn yìí. ó ti àgbọ̀rú ẹ̀ rárá ní ìgbà tá a ṣe fíìmù ìtàn ìlú akọ́sítọ́rì yẹn ìdá ahun ní táìtù tó pé nígbà tá a ṣe script ẹ̀ tán àwọn wá sí Àkúrẹ́ àwọn wá sí mọ́lámúlọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi lè ti wọlé ògùn nípẹ̀ àwọn ní vice chairman association of Nigerian theatre artists nàgbà yẹn while myself was the secretary of that association ilé wọn la tún ti gbé story yẹn kalẹ̀ táwa ń wò ó ìgbà tí wọ́n sọ pé táìtù yẹn ní ìdáhùn ṣùgbọ́n lóògùn nípẹ̀ late àwọn lọ́wọ́ ṣe ń jẹ pé story táìtù yẹn ti direct jù àjọ tó ṣe pẹpẹ ṣọlá Ògúnṣọlá wà ń bẹ̀ bàbá Àgbákò ó wà ń bẹ̀ réèjì mi ó wà ń bẹ̀ àwọn ọlọ́fà náà wọ́n wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wọ́n wà ń bẹ̀ gbẹ̀gbẹ̀rún bàbá réèjì mi gbogbo wọn wà ń bẹ̀ nínú fíìmù yẹn ṣùgbọ́n nínú fíìmù yẹn Dr. Ṣọ́pẹ̀pẹ̀ májìlá gbé lórúkọ ẹ̀ nínú fíìmù yẹn wọ́n àwọn jàgùdà kan tó jẹ́ terrorist wọ́n pa bàbá ẹ̀ àjà wá gbé òun lọ ìgbà tí àjà gbé àjà yẹn wá gbé lọ àjà yẹn lọ tọ́jú ẹ̀ tó wá dé èèyàn tó wá di jagunjagun wọ́n bẹ̀ sí wá àwọn tó pa bàbá yẹn ó wá ń wá wọn kiri bí tó ti ń pa wọn tó pa wọn tán wọ́n ní èmi májìlá gbé mo di ẹkùn lónìí òun ní Chief Ògúnnígbé sọ pé ẹ ṣe já kúkú pé kí ní ẹkùn kó lè jẹ́ pé kó jẹ́ suspense káwọn èèyàn má bàa mọ ìtumọ̀ ẹ̀ nígbà tí a dẹ̀ ṣe kí ní tán ó gbé lọ Èkó ó lọ edit nígbà tó edit ẹ̀ tán nígbà tó dá November èmi pẹ̀lú ẹ̀ lájọ lọ sí Nigerian Film Censors Board National Film Censors Board ní Ìkòyí tá a lọ sọ pé a fẹ́ censor àwọn Mrs. Suarez àwọn ló wà ń bẹ̀ ní Ìbàdàn 300 naira lọ́wọ́ tí a san pé a fẹ́ fi ṣe kílọ̀tì polúkọ ẹ̀ ká fẹ́ fi censor ṣùgbọ́n nígbà tá a bí National Theatre nígbà ìtàn fún wa ká kó gadget wa ká kó screen wa ká kó tàbí ní fídíò sílẹ̀ wọ́n bá yarí ká lè gbé fídíò projector wọn ní ọtí o afẹ́ bá film production jẹ́ Nàìjíríà ní òfin industry jẹ́ o wọ́n lè gbà o wọ́n lè ṣe máa fi fídíò tó bá fi ṣe kíní kan Àlàdé wá lòun á sùn wọn ikọ̀ wọn deprive òun wọ́n wá bẹ̀ sí ibẹ̀ pé kó máa sùn because ó ti sanwó ìjọba lè ti fún ní receipt wọ́n ní ó dà tẹ́ ẹ̀ bá jẹ́ kí òun ṣe censor ẹ̀ jẹ́ kó òun fi ṣe launching wọ́n wá fún ní cinema hall 2 ọjọ́ yẹn wá ọjọ́ tí abẹ́ ṣe bí November náà ṣe launching yẹn ọjọ́ yẹn ó di ọ̀la tí Àwàdà Kẹ́ríkẹ́rí organization tí bàbá Mèrò kú ní 1988 wọ́n wá ń ṣe 10 year anniversary memorial tó kú nígbà tó di ọ̀la tó ń bẹ́ ṣe technical rehearsal omi ló dànù agbè òfò tí àwọn bẹ́ẹ̀ ló fẹ́ ṣe ní ìrántí ọ̀gá wọn ní stage ní National Theatre ó di ọ̀la làṣẹ lọ́ọ̀ṣì yẹn ní National Theatre therefore ní ìgbà yẹn kò tí ì sí ẹnì kankan tí a gbọ́ ipò ṣe anything tó jẹ́ mọ́ fídíò film ní Nàìjíríà. ẹ gbọ́ ohun tí wọ́n ní Big Abbas sọ ni pé lákòókò tí Àlàdé Arómiré tó ṣò fíìmù tiẹ̀ tó pè lẹ́kùn ní National Theatre lẹ́kọ̀ọ́ òun náà ń gbé tòun káàkiri àkómọ àjẹ pé torí pé ti Àlàdé Arómiré wọ́n ṣe ní National Theatre lẹ́fẹ̀ẹ́ pé bóyá ojú ti Big Abbas. sí ibi kankan tí wọ́n ti ń ṣọ́ fíìmù káàkiri ní ìgbà yẹn even though kò tiẹ̀ sí ẹni náà tó lè sọ pé òun ṣọ́ fíìmù káàkiri àwọn bàbá Ògúndé Adelove àwọn bàbá Ògúngbè bàbá Sàlá àwọn yẹn ló ń ṣọ́ fíìmù káàkiri ní ìgbà yẹn kò sí onítíátà kan tó lè sọ pé òun gbé fídíò kiri 1990 nígbà tó di 1991 wọ́n ṣe wà ń ṣọ́ fíìmù fídíò káàkiri Àdàdé ló dẹ̀ gbé káàkiri ìlú jù ní ìgbà yẹn. bàbá Yẹmí Ṣọládé ń fọwọ́ sọ̀yà pé Adé Ajíbóyè Big Abbas ló kọ́ ya sinimá ìgbéléwà ọkọ ẹ̀ sì lọ pẹ́ ẹkùn ni ìyẹn tí Àlàdé Arómiré ṣe
àkókò lẹ mọ Yẹmí Ṣọ́ládé, báwo lẹ ṣe mọ Big Abbas, báwo náà ni Àlàdé Aromire àti àwọn tí àwọn sọ yìí báwo ló ṣe pàdé. ìtọ́jà ẹni pé ṣe pé ọmọ Èkó làwọn ń gbé, èmi ń gbé lẹ́kìtì, ṣùgbọ́n ní association of Nigerian theatre personnel ní Nàìjíríà mo prominent dáadáa. It is said that association was formed in 1976, mo dẹ̀ join yẹn ní 1977, so that ó mú mi ní then mo dẹ̀ jẹ́ the first pioneer state secretary ní the whole Nigeria, torí Ondo state ni àti kọ́kọ́ dá chapter of association of Nigerian theatre personnel sílẹ̀ ní on the 14th of December 1980, so that mo prominent gan nínú ẹgbẹ́ yẹn gbà yẹn. Ajíbóyè mo mọ Ajíbóyè ní 1990, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ Adé Ajíbóyè ẹbí ẹ sọ fún nígbà tó òun ṣẹ̀ṣẹ̀ ń gbé kámẹ́rà ní 1980 ni àwa ti ń gbé kámẹ́rà ní 1983 ni mo ti ń gbé kámẹ́rà as an independent cameraman. Dábàá tí mo fẹ́ sọ fún gbogbo ayé ni pé Muideen Àlàdé Aromire ni ẹni náà tó kọ́kọ́ ṣe fídíò fíìmù ó dẹ̀ lè ṣó fíìmù Nàìjíríà ń gbà yẹn láì sẹ́ńsọ̀ ẹ̀. By this way eléyìí tí Adé Ajíbóyè sọ pé òun ṣe tẹ̀ ní bí apá kan nígbà yẹn kò tí sí anything. Àlàdé tó ló dá mi rán sílẹ̀ ní Miro caucus yìí tó dẹ̀ jẹ́ ká dá mi rán sílẹ̀ yìí ká dédé dá sílẹ̀ mob films Mọ̀dámákinwá ọmọ Ondo ni òun ni producer Chief Jimoh Aliu àtàjílẹ̀yẹ àwọn náà lò. Therefore mẹ́ran láti yá àwọn Àlàdé lọ́dẹ̀ sọ́ọ̀sì mẹ́ran ní ìgbà yẹn tá a fi ṣe location. Àlàdé ni production manager, èmi ní assistant production manager, mi táyà ọlọ́gbọ́n láti di ní assistant production manager. Ìgbà tá a wá kúrò ń bẹ̀ márùn yẹn ṣe ségesège kò sanwó fún wa tí ẹ fi kọrin àfiṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá èèyàn wọ́n wá tàn sí mẹ́ran, títàn tí wọ́n tàn sí mẹ́ran ní ẹlẹ́bìrán bàbá olóyè Ajere ó sì wà láyé. Ẹbí lè pé nínú Àlàdé àti Adé Ajíbóyè pé ṣàlọ́ kọ́kọ́ ṣe fídíò fíìmù àwọn èèyàn náà ti wà lọ bí Dáṣọ Fúnjó, àwọn àti Dáṣọ Fúnjó náà jẹ́ bẹ̀rẹ̀ ìjà fídíò ní Nàìjíríà. Adé Ajíbóyè bá bẹ̀rẹ̀ ìjà fídíò jíjà, Adé Ajíbóyè kò bá bẹ̀rẹ̀ ìjà fídíò jíjà. Nígbà tá a bẹ̀rẹ̀ ìjà fídíò níbo ló wà nígbà tá a ń ṣe àǹpáì tá a dá àǹpáì sílẹ̀. Bàbá ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ báyìí ni pé irọ́ ni Yẹmí Ṣọ́ládé ń pa. Yẹmí Ṣọ́ládé máa fọwọ́ sọ̀rọ̀ wípé Big Abbas Adé Ajíbóyè ló kọ́ ṣe sinimá àgbéléwò àwọn tó ń pè ní home video. Yẹmí Ṣọ́ládé ò kì í ṣara wa tẹ́lẹ̀ o. Oní eléré òyìnbó ni Yẹmí Ṣọ́ládé, NANTAP ló ń ṣe, kò dẹ̀ súnmọ́ ANTP rárá. Around 1990 ló ṣẹ̀ṣẹ̀ around 1990 bí 1994 1995 ló ń contest fún chairman NANTAP. Ní ìgbà yẹn ANTP àti NANTAP wọ́n yàtọ̀ síra wọn gédégédé. Àwọn Ìgbò tí wọ́n sọ pé àwọn ọdún ṣe kínní 1990 lẹ́yìn ìgbà tá a ti tara dé ti ṣe fíìmù ní 1988 1991 92 làwọn Ìgbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo wà níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Fíìmù tí wọ́n kọ́kọ́ ṣe ní ìgbà yẹn ìyẹn NEC ó wà ní Òṣòdì ní bus stop Ìsọlọ̀ lórí òkè Pẹ̀tẹ́sì ṣẹ́gẹ̀t. Fíìmù mẹ́wàá ló commission fún ẹgbẹ́ yẹn ti kú báyìí wọ́n pe ní Ahmed Ògúntádé. Fíìmù mẹ́wàá ló gbé ní kó bá ń ṣe, ó dẹ̀ gbé fún ní 2,000 per film per video. Ní ìgbà yẹn bàbá late Koko Sari Lẹ́kì Àjàó ó wá lọ bá NEC ipe òun náà pé òun máa bá wọn ṣe, ó bá gba fíìmù yẹn ní 1,500. Ibẹ̀ ni Adé Afọláyan Adelove òní president ANTP ní ìgbà náà. Mo ṣe wá kẹjọ wá sí Adelove nìyẹn, mo wà ń bẹ̀. Ìgbà yẹn là ń ya fíìmù tí wọ́n ń pè ní kí wọ́n ti gbórúkọ ẹ̀ ẹ̀yìn òkú. Èmi ní continuity ẹ̀yìn òkú. Ajá nǹkan mi ní èmi ni mo ya nǹkan mi ní. Àtàtà ń ya nǹkan mi yẹn lọ ká ya nǹkan mi ní tán láyà ẹ̀yìn òkú. Ibẹ̀ náà ti wá tán ti kẹjọ wá. Jáde lọ́wọ́ sọ pé Ahmed Ògúntádé ní kó lọ máa ṣe gbẹ̀rẹ̀ àwọn Ìgbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹnìkan tó wà wọ́n pè ní Mickey òun náà bẹ̀rẹ̀ 1991 92 kò ṣe fíìmù tó ń ṣe ń gbà yẹn àwọn àjẹnìyá mi àwọn kìnnìkan àwọn yẹn fi bẹ̀rẹ̀ àwọn Ìgbò. Dábọ̀ tí Adé Ajíbóyè bá sọ pé òun ṣe ṣóńṣó méjì òun tó káàkiri kí ló fi ń tó ẹ̀ ẹbí lè pé device wo ló fi ń tó ẹ̀ ṣé cellular ṣé optical projector ló fi ń tó ẹ̀ ẹni ẹ̀mí tẹ́wà ogun mẹ́tì ni mo sọ bẹ́ẹ̀. Bàbá ẹ bá a tún sọ dáadáa ọdún tí wọ́n ṣe first Yorùbá home video ẹni tó ṣe ibi tí wọ́n ti ṣe
àti àkọlé. ọdún tí wọ́n ṣe the first studio film in Nigeria title àkọlé ẹ̀ ni wọ́n ń pè ní ẹkùn láti ọwọ́ olóògbé Àlàdé Arómiré ní September 1988 ní ìlú Ìṣìnìgbò ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní Ondo State. ẹ ṣeun ẹ bá wa sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ní Ààrẹ Akọ́gun Táí Arógunmátìdí Ṣẹnugbẹ̀. ẹ jẹ́ kí ọ̀gbẹ́ni Òkìkí Àgbájé kó kẹ́ ẹ̀ náà lórí ká ló máa bá òkú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Òkìkí Àgbájé kí ara lé. ẹ kúlẹ̀ o ṣe ń gbádùn wa ṣe ń gbádùn Díngí Oòduà. ẹ ṣeun iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó ṣe é fi lé ọmọ lọ́wọ́ ni èmi ò fi iṣẹ́ tèmi lé ọmọ lọ́wọ́ ìwé náà ẹ fi iṣẹ́ tìyín lé ọmọ lọ́wọ́ ẹ gbá gbé alọ sọ́dọ̀ bàbá wa kan Ààrẹ Akọ́gun Táí Arógunmátìdí bàbá ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti sọ àwọn nǹkan kan wọ́n jẹ́ kó yẹ wá ìlú tó ti ṣe sinimá àkọ́kọ́ tí wọ́n pè ní ẹkùn nípa àkọlé ìgbàna wọ́n ṣe ní September 1988 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé èyí táwọn á sọ̀rọ̀ lórí pé ọ̀gbẹ́ni Yẹmí Ṣọ́ládé òun sọ pé ẹni tó kọ́ ṣe sinimá àkọ́kọ́ ni Adé Ajíbóyè tán dẹ̀ ń fọwọ́ sọ̀yà ẹgbẹ́ gbogbo àlàyé tí bàbá yẹn ṣe ẹ pé aníkan tó tù sọ kán lè sọ dáadáa wọ́n sì ti ṣe àwọn sọ àwọn bí ìtàn ìrìn àjò náà ṣe kódà wọ́n tún sọ dọ́dọ̀ àwọn ti fíìmù Ìgbò wọ́n ní kó yà pé nẹ́ẹ̀kì ló bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àti pé àpèbè kan ní Mẹ́ran lẹ́kọ̀ọ́ Mẹ́ran yìí Àlàdé Arómiré Mr Movie òun mà ló lálẹ́ pé ó dábẹ̀ sílẹ̀ iṣẹ́ tán pẹ̀tàpẹ́ṣẹ́ móòbù yìí mo rántí pé mo bá ọ̀gá mi lọ ńgbà náà ọ̀gá mi kan tí mo wà lọ́dọ̀ wọn ńgbà yẹn alàgbà Ọbalọ́lá Dìrandóògùn mo bá lọ sí Èkó tájọ lọ ṣe fíìmù yìí gbà náà mo wà ńbẹ̀ ní Mẹ́ran so yẹn mọ̀ pé gbogbo àwọn kan ní mo sọ ní kò ṣojú kì í ṣe pé ó ṣẹ̀yìn irú wa ẹ̀ ó dá ilé ìfẹ́ pè ní ẹkùn yìí kò ṣẹ̀yìn wa máa kéré gbà náà mo sì ń sọ mo lè tún sọ di sí àwọn níbi tí ìrìn àjò náà dé Òjò Pàgógó tó wà ń bàdàn tó bá ń wò báyìí á mọ̀ pé ara àwọn tájọ dìde nígbà tájọ rẹ̀ wá kódà alàgbà Abidjan àtijọ́ pàdé ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan rí ṣùgbọ́n ọjọ́ tó tí tó tó bá tọ̀ kù ìfẹ́ ti gbọ́ á jẹ́ kẹ́ ẹ mọ̀ ó lè má jojú òpó yìí á ṣàlàyé bó ṣe rí. ẹ ṣe pé ẹ̀ ń bá wa wò ẹ̀sìn ìgbádùn àmọ́ pé gẹ́gẹ́ bí mo ṣe ń bẹ̀ yìí ẹ ṣe tí mo ń bẹ̀ yìí fún ẹ bá mi share ẹ like ẹ comment ẹ jọ̀ọ́ tí wọ́n lọ́n mo bẹ̀ yìí kó lè dé fẹ́ kó dé comment yìí mò ń fẹ́ gan kó pọ̀ ẹ jẹ́ kí comment yìí ó pọ̀ ẹ bá máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ẹ ṣàlàyé bá fẹ́ ṣàlàyé ń bẹ̀ ẹ bá mi comment ẹ bá mi share ẹ bá mi like ẹ jọ̀ọ́ tí wọ́n lọ bákan náà ẹ subscribe sórí Díngí Oòduà TV YouTube ojú ohun tí yín o wọ́n máa rí yín báwo lẹ́ẹ̀kan sí àwùjẹ Sunday Àgbáyé Jàgílẹ̀ gbòòrò kọ́tún èmi jẹ́ àwùjẹ tàgẹ́rẹ́ yìí Kakanfò pèrèpèrè ọmọ oníjìdó ọ̀gángan ọmọ Oòduà ẹni tá a dàdúró sí rè lórí ẹni tó kọ́kọ́ ṣe fíìmù ní ẹgbẹ̀rún àkọ́kọ́ láàrin Àlàdé Arómiré àti Adé Ajíbóyè Big Abbas ẹ ṣe ojú òtí yàn rí o. Díngí Oòduà Díngí Oòduà ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Díngí Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé. Díngí Oòduà ní gbogbo ìgbà tí ìwé ìròyìn Díngí Oòduà bá ti ń jáde ló yẹ kó ní tiẹ̀ àkàyé ni yékéyéké ìwé ìròyìn lédè Yorùbá pọ́ńkítí Díngí Oòduà ìwé ìròyìn Yorùbá àkọ́kọ́ aláwọ̀ lóríṣiríṣi tó dùn wò lójú the first coloured Yorùbá magazine tó kárí ayé bẹ́ẹ̀ náà ni Díngí Oòduà TV ojú òpó ayélujára tí wọ́n ti ń wò wá kétékété fún ìròyìn amúlùdùn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ tó bá ti jòyè ìwé ìròyìn Díngí Oòduà ìwògbè tó gbogbo ọmọ ẹ̀dá ni kẹ́ ẹ máa kà fún ìpolówó nínú ìwé ìròyìn Díngí Oòduà tàbí Díngí Oòduà TV pé ẹ̀mí ọlá àgbájé art and media production sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032494141 email agbajesundaygbagilegbo@gmail.com Díngí Oòduà ìwògbè ọmọ Oòduà. Díngí Oòduà.